Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV. Mo kí yín lọ́mọdé, mo kí yín lágbà, mo kí yín lọ́kùnrin lóbìnrin, lóyún inú láṣẹ ẹ̀bí. Gbogbo yín pátápátá ni mo kí mi ìkúkú lólùdí ẹnìkọ̀ọ̀kan. Gbogbo wa pátá náà là á jèrè tá a sì fi èrè jẹ̀kọ pátápátá. Obìnrin ìjẹkúmólú ẹ ní bínú pé ó tó ọjọ́ mẹ́ta tí ẹ ti rí mi last. Bí ìgboro ṣe rí òun náà ló fà á tẹ́ ẹ fi rí wa. Gani Olóyèdé akínyìn o, àsọ pé ẹ kú iṣẹ́, ẹ kú kó lè dáa, ẹ kú kó má bàjẹ́, kó àdúró tì wá ní gbogbo ìgbà. Mo sọ pé ẹ ṣeun. Ẹ jẹ́ kí n fi àsìkò yìí kí n máa fi kí gbogbo ẹ̀yin tí ẹ dúró tì wá lórí òtítọ́ àti òdodo wípé ẹ kú bí ojú ọjọ́ ṣe rí, ẹ ní bínú sí wa. Ìgboro yẹn ó yé yín náà, ó yé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá. Ẹ rí i pé ó tó ọjọ́ bíi mélòó kan tá a wá sórí afẹ́fẹ́ last. Nàìjíríà dẹ̀ rèé, wọ́n ti fẹ́ gbaṣọ lọ́rùn wa lórí dátà. Ra dátà ńgbà tá a dẹ̀ rí dátà wá sórí afẹ́fẹ́ náà, a rọra máa agbọ̀lùdé díẹ̀, ó ti yé yín. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwa náà rèé, a ò jù bẹ́ẹ̀ lọ, a tún ti dé náà nìyẹn láti ṣe kíni, láti sọjú abẹ́rẹ́kó, láti sọ òtítọ́ síbi tó títọ́ wà. Kò sí nǹkan méjì náà ju pé ká wá ká bára wa ṣe eléyìí tó ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀. Gani Olóyèdé, thank you. Wọ́n náà wọ́n ti mísì mi gidi, èmi náà mísì gbogbo yín. Ẹ ṣe ká bára wa ṣe kíni, ká bára wa sọ eléyìí tó ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀, òun ni a wà fún. Àwa ò wá láti bà ẹnikẹ́ni jẹ́, torí pé kíni táwa dúró fún òun ni pé ilẹ̀ Yorùbá yìí, bí ilẹ̀ Yorùbá ṣe máa dáa, bí ilẹ̀ Yorùbá ṣe máa tẹ̀síwájú. Ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi, ẹ máa bá mi pín ètò yìí nínú Facebook, nínú YouTube, ẹ máa bá mi pín. Ẹ̀yin tẹ́ ń wò mí náà nínú TikTok, ẹ máa bá wa ṣe kíni, ẹ bá wa pín, ẹ jẹ́ kó tẹ̀síwájú, ẹ jẹ́ kó rìn, so that àwọn tó yẹ kó gbọ́ kán bá lè ṣe kíni, kán bá lè gbọ́. Lẹ́nìí ànípẹ́ á bára wa sọ èyí tó ń jẹ́ ọ̀rọ̀. Kéde ní ọ̀rọ̀ tí a fẹ́ bára wa sọ, òun ni àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀. Tẹ́ bá rí ọmọ tó bá jẹ́ ojúlówó ọmọ, wọn ò nílò láti sọ fún yín kẹ́ tó mọ̀ pé eléyìí kì í ṣojúlówó ọmọ, eléyìí ọmọ gidi ni. Ṣùgbọ́n mo sọ ọ̀rọ̀ kan sẹ́yìn, mo ní èèyàn ní ilé ayé tá a wà, èèyàn ò kì í máa ń fi agídí sọ pé kí wọ́n àwọn ènìyàn respect òun. No, you don't do that. You don't force people to respect you. Never. Ìyẹn kọ́ náà ń pè ní respect. Ìyẹn ti bọ́ sí anarchy, ó ti bọ́ sí tyranny. Kéèyàn máa kó ní ìwà tó jẹ́ pé ìfipá ṣèjọba. Mi mọ nǹkan táwọn olóyìnbó tí wọ́n ń pè é. So ìfipá jẹ gàba la lè pè é. Ìwọ kọ́ ni wàá sọ pé aráàlú o, bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹ gbọ́dọ̀ fẹ́ràn mi. Rárá, ìwà ẹ, ìṣe ẹ ló máa mú kí gbogbo ìlú sọ pé lágbájá ni o, tàmẹ̀dù ni o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ń wo fídíò yìí, gbogbo yín lẹ mọ̀ òtítọ́. Òtítọ́ máa ń lékè ni, òtítọ́ máa ń sọ nínú òmìnira ni. Ẹ jẹ́ ká dúró lórí òtítọ́ ká bá lè lékè ní gbogbo gbà. Ẹ jẹ́ ká dúró lórí òtítọ́. Yóò lékè ó dandan, yóò lékè dandan, òtítọ́ yóò lékè dandan, òtítọ́ máa ń lékè ni. Gani Adams àtàwọn ikọ̀ ẹ̀, mo rí wọn tán tiẹ̀ wá kóra wọn jọ, tán wá ń pariwo. Ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Ẹ̀yin lẹ ń dààmú ara yín. Bàbá mi kan gbọ́dọ̀ Ọmọlúkà, ẹ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Gani, máa fi Gani ilẹ̀ òótọ́ ni. Ṣùgbọ́n tá a bá ní ká fòkú wèrè sílẹ̀ fún wèrè asúnjẹ, it is obvious pé Gani ti rí wípé òun ti tẹ́ kọjá àfẹnusọ. Wọ́n wá ń wá, imagine kí Gani gbé ọtí, ó gbẹ̀gbọ́ ọtí, ṣìnáàpù, èmi náà ní síbì. Ó gbé ìgò ṣìnáàpù, ó bu ọtí, ó ń bù sílẹ̀, ó ń ṣàdúrà, ó ń ṣe àdúrà, ó ń ṣe èpè fáwọn ọmọ Yorùbá. No, ẹ̀yin ọlọ́pọlọ pípé ènìyàn, ẹ̀yin tẹ́ ní làákàyè ní òtítọ́ àtòdodo, ẹgbẹ́ méjèèjì yẹ̀wò. Lọ́jọ́ wo ni Sunday Ìgbòho jáde síta tó lọ ṣépè
fáwọn kan ti rí pé ẹ̀yin ṣépè fún mi nítorí pé ẹ bú mi, tó gbé ọtí síta tó ṣépè fún wọn, jọ̀wọ́ lẹ rí rí. ìyẹn nìkan tó láti jẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé ọkùnrin tí wọ́n pè ní Sunday Igboho yìí àyànfẹ́ Olódùmarè ni. èmi sọ fáwọn èèyàn tó bá jẹ́ pé ìmọ̀ ènìyàn ní Sunday Igboho ò ní síbi tó wà ìmọ̀. ẹ̀yin tẹ́ ń wò mí nínú TikTok ẹ máa like wọ́n ti ń flag mi o. ẹ má jẹ́ kán block this very account. ẹ máa like ẹ fún mi ní like ní pápápá, ẹ jẹ́ kó wọ 1000 like. ẹ̀yin wọ̀nba ẹ̀yin tẹ́ wà mí, wọ́n ti ń flag ẹ tètè fún mi ní kíákíá kẹjẹ kó wọ 1000. èèyàn iṣẹ́ ọwọ́ ẹ tó o bá ṣe ló máa mú káyé nífẹ̀ẹ́. ẹ ti mọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mi ti ẹ rí pé mo sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Gani mọ́, mo ti kúrò lórí ẹ̀ torí mo rí i pé pípẹ́ tá a bá tún sọ pé a fẹ́ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Gani Adams bígbà tó jẹ́ pé a tún promote ẹ̀ lójú tèmi ni. táwọn dìdìrín tí róbó tó dẹ̀ ń tẹ̀lé tí wọ́n ń pọ́nlé ni wọ́n bá títí ní náà ni o. káwọn wọ̀nyẹn bá máa sọ̀rọ̀ ẹ wọ́n ní Àkúrẹ́ ti lómi tẹ́lẹ̀ Gani ti lóko, ó ti lókìkí, ó ti ṣe. irú òkìkí wo ni Gani ní? irú orúkọ wo ló ní? orúkọ tó jẹ́ pé orúkọ tó ti ní ìbàjẹ́ nínú, orúkọ tó ti di pẹ̀tà tẹ́lẹ̀. yí pé ìwọ ló pa ẹni tí ó pè ẹ́ pé máa bọ̀ wá bá mi ṣe nínú iṣẹ́, wá bá mi jẹun, ìwọ ló ṣekú pa nípa ìwà àtiṣe ẹ. Gani ló ṣekú pa bàbá Fáṣẹ̀hùn. Gani níṣẹ́ ọwọ́ ẹ̀ ní nígbà tó gbógun ti bàbá, tó gbógun ti lọ́tún lọ́sì, bàbá ìkówó jẹ, bàbá bayé jẹ, bàbá ìkà ni, bàbá ṣe tí bí ó ṣe tọ̀hún. Gani gbógun ti bàbá yẹn dé end of the day, rabaraba ẹ̀ ló pa bàbá yẹn. ìwọ tó ń pọ ẹ̀rù dáa tẹ́lẹ̀. náà ẹ jẹ́ kí wọ́n máa mú àwọn ìṣẹ̀lẹ̀ yẹn kí wọ́n máa ṣàlàyé, kí wọ́n máa analyse lórí ẹ̀ ní kankan. ibi tí mo fẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ lé lórí, tí mo dẹ̀ fẹ́ yànnàná pé yín èèyàn ọ̀rọ̀ mọ́tò kò ṣe mọ́tò àti ààfin kábíyèsí aláyélúwà Oòduà tá a lọ sáàfin ẹ̀ ìyẹn ò ní Ilé Ifẹ̀. ọ̀pọ̀lọpọ̀ yín lè má mọ̀ àrólé Oòduà lè yí pé lọ́dọ̀ tèmi kì í ṣàrólé Oòduà, Oòduà gangan ló dé. bàbá yẹn ti ní sùúrù jù, inú mi dẹ̀ dùn torí pé kí ni èèyàn tó wá yẹn ó yàtọ̀ sí èèyàn tí ó bá wa ń gbé lọ́ọ́lọ́ọ́ yìí. ẹ rí i pé gbogbo nǹkan ní Ọọ̀ni Ilé Ifẹ̀ ló fi yàtọ̀ sí gbogbo ọba tó kù, gbogbo nǹkan ló fi yàtọ̀ sáwa èèyàn tó kù. jẹ́ kí n sọ kíní kan fún yín, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀jà, ẹ ti mọ̀ láti bẹ̀rẹ̀ pé ìlara wà lára tó ṣekú pa gbogbo wọn. ẹni bá dẹ̀ ti ní ìlara gbígbóná tí ò bá ti para ẹ̀ apọ̀mọ́ ẹ̀, tí ò bá pọ̀mọ́ ẹ̀ apàyàwó ìkànṣàṣe kan. wọ́n ní ìlara títí ní ọjọ́ tó lóye Sunday ọmọ Adéyẹmọ tó lọ sí ààfin kábíyèsí Ọ̀jájá. tí Sunday Igboho bá lọ sọ́dọ̀ kábíyèsí ni pé ẹ wá o kábíyèsí, àwa ìlú Ẹ̀pọ̀ a fẹ́ fi ìlú Ẹ̀pọ̀ lọ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun, ẹ̀yin sì ní bàbá wa àkọ́kọ́, the grand life patron of ìlú Ẹ̀pọ̀. àdẹ gbọ́dọ̀ fi ìlú Ẹ̀pọ̀ lọ́lẹ̀ ká má dọ́dọ̀ yín bàbá, ẹni tí ó máa darí nípínlẹ̀ Ọ̀ṣun òun rẹ̀ ò ní mo mú wá bá yín. tí Sunday Igboho torí ẹ̀ lọ sáàfin lọ́dọ̀ bàbá nìyẹn. bàbá dẹ̀ rèé, bàbá jẹ́, mo ti sọ fún yín, àkàndá ènìyàn ni, kì í ṣe ordinary person bíi ti àwa wọ̀nyí, kì í ṣe ordinary person bí àwọn ọba kan, kì í ṣe ordinary person bí àwọn orífraf kan tó pera wọn ní kíní kan tí wọn ò dẹ̀ jẹ́ kankan. òun ni bàbá ṣe fojú olúkọ rẹ̀ bá a gbọ́dọ̀ tí Sunday Igboho lẹ́yìn. ẹ lọ wo fídíò àwọn ọ̀rọ̀ tó jáde lẹ́nu kábíyèsí Ọ̀jájá, ẹ lọ gbọ́ àwọn tó sọ nípa Sunday ọmọ Adéyẹmọ. abẹ́ rò pé èèyàn lásán l'Ọ̀jájá ni. àwọn wọ̀nyẹn ń lo ojú táyé, wọ́n ń lo ojú inú, wọ́n tún lójú tẹ̀yìn, kò sí ojú abetí lukara abojú lukara ni bàbá tó ń pè ní Ọ̀ọ̀ni ìrìṣà yẹn. Ọ̀ọ̀ni òrìṣà ló ń pè, òrìṣà ni. wọ́n mọ bí nǹkan ṣe ń lọ, wọ́n mọ tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la, ẹlẹ́nìkan ò mọ̀ ọ̀la, òótọ́ lè má mọ̀ ọ̀la ṣùgbọ́n àwọn ń sẹ́ǹsì ẹ̀, wọ́n sẹ́ǹsì tó máa ṣẹlẹ̀ lọ́la,
wọ́n ti rí, wọ́n ti gbé Sunday Igboho yẹ̀ wò, wọ́n rí pé eléyìí ò kì í ṣe ẹni tó ń dalẹ̀, ọmọ gidi leléyìí, ẹ jẹ́ ká mú mọ́ra. Ìyẹn ló ṣe gbé àwọn ìgbésẹ̀ tó gbé lọ́jọ́ náà lọ́hùn. Ẹ má bá mi kọ́mẹ́ǹtì, wọ́n flag program yẹn, ẹ mọ̀ pé mi ò ń sọ bẹ́ẹ̀, mo rí i pé wọ́n flag mi ni, ẹ kọ́mẹ́ǹtì, kẹ́ like, kẹ́ share. Bàbá dẹ̀ sọ̀rọ̀, Sunday Igboho wá síbẹ̀ kò béèrè nǹkan, ó ní bàbá ọmọ yín ẹ sábà wà fà mọ́ra, àwọn tó bá gbogbo tẹ bá lè fi tìlẹ̀ ẹ bá fi tì lẹ́yìn kí ó lè rí iṣẹ́ ìlú ẹkùn ṣe nípínlẹ̀ Ọ̀ṣun. Nígbà tó ní ìrìṣà máa sọ̀rọ̀, bàbá lòun fún Sunday Igboho àti ìlú ẹkùn gbogbo wọn papọ̀, lòun fún wọn ní 100 million. Ó lóun dẹ̀ máa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ òun ní pé gbogbo àwọn ọmọ Yorùbá tó kù lòun máa bá sọ̀rọ̀. Kí ni ìdí? Ẹjẹ́ sọ ìdí méjì fún yín tí bàbá fi ṣe léyìí. Èèyàn máa ń fi ọpọlọ ń darí gbogbo téèyàn bá fẹ́ ṣe ni. Ọpọlọ pípé, thank you Adéwálé Abdulwasiu, lèèyàn fi rí ìrìn àjò. Sunday Igboho bẹ̀rẹ̀ ìrìn àjò láti dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá, kò bẹ̀rẹ̀ 10 kọ́bọ̀ lọ́wọ́ anybody. Ọjọ́ kan mo ṣe prógrámù bí mo sọ fún mo ní London State, mo láwa ẹrù ẹ̀pà nílò ìrànlọ́wọ́ yín o, mo láfẹ́ gba ṣọ́ọ̀bù afẹ́ ṣe o. Ẹnìkan sọ fún lóye, mo wá ṣe prógrámù lé lórí, olóye pé ọmọ lúkà kí ló dé? Mi ò béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni o, kọ́ tó bẹ̀rẹ̀ sí ní pariwo mi kiri pé mo ń béèrè owó, mi ò béèrè owó, ṣé mo sọ fún ẹ pásìkò tó láti gba ṣọ́ọ̀bù tí mi ò ní ṣe ní àbí kíni, àbí gba ọ́fíìsì tí mi ò ní ṣe kíni kan. Mo lólóyè ẹ̀mọ́ bínú, màá lọ ṣàtúnṣe, mo dẹ̀ jáde mo sọ. Olóyè ò béèrè 10 kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni. Wọ́n pe àpèjọ àwọn lọ́balọ́ba ní bí ọdún kan àbí méjì sẹ́yìn tẹ́ bá gbàgbé. Nínú ìpàdé yẹn, kábíyèsí Ọ̀nìrìṣà wà ńbẹ̀. Ó dà bàbá wa Olúbàdàn ò tí ì jẹ nígbà yẹn. Ọlọ́wọ̀ wà ńbẹ̀, Ajérò, àwọn ọba lóríṣiríṣi ọba lọ rẹpẹtẹ ibẹ̀. Wọ́n pe Gani síbẹ̀. Gani bá sọ̀rọ̀, ó ní kan lọ wá owó wá 2 billion. Kò sẹ́ni tí ò mọ̀ pé ìrìn àjò yẹn kò sí bó ṣe lè ṣẹ́ láì náwó, kò sí. Ìrìn àjò yẹn kò sí bó ṣe fẹ́ ṣe láì náwó. Owó náà fi ń rìn. Ṣùgbọ́n Gani gbé owó yẹn ló kọ́kọ́ gbé síwájú torí pé kí ni tó ń lé ọ̀tọ̀ ní. Tó bá rí èèyàn kan tó jù ẹ́ lọ, tó bá ń lé lọ́nà tó tọ́ kó o lè bá, bóyá tó bá ṣe é ṣe torí ẹ bá gbà fún ẹ, orí ajẹ́ kó o kọjá ẹ̀. Ṣùgbọ́n ọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní lé, tó ti wá kúrò ní lílé, tó ti wá ń lépa, ọjọ́ yẹn ló máa ṣubú yakata. Àgàgà kó wá jẹ́ àyànfẹ́ Ọlọ́run bíi ti Sunday ọmọdé yẹn. Mo ń sọ fún ẹ̀yin èèyàn, ẹ má rò pé oògùn kan ló jẹ́ fún Sunday, ẹ má rò pé oògùn ló jẹ́ fún, ẹ má rò pé ọṣẹ ló wẹ̀, ẹ má rò pé àwúre ló ṣe rárá. Ọlọ́run yànfẹ́ ni. Tọ́lọ́run ò bá yànfẹ́, kò kàn ní jẹ́ ẹni tí àtàmọ́dé àtàgbà àtọ́ba àtìjòyè àtẹrùrù àtàwọn ògidì ọmọ tí gbogbo wọn kò máa yànfẹ́ bẹ́ẹ̀ tán kò máa fẹ́ràn ẹ̀. Ọlọ́run ló fi ìfẹ́ ẹ̀ sọ́kàn gbogbo ènìyàn pé ẹ máa fẹ́ torí pé kí ni eléyìí ẹni tẹ́mi fẹ́ ni ẹ má bàjá. Bí orin tí wọ́n máa ń kọ fún gómìnà wa bí pé máa bá jà, máa bá bínú gédégédé o, ẹ̀nà ọlọ́rọ̀ bá ti lẹ́yìn rẹ̀ èdú bá jà o, ẹ̀nà ọlọ́rọ̀ bá ti ṣe tiẹ̀ èdú bá jà o rábẹ́. Ìyẹn ni pé máa bá jà, máa bínú sí ẹni tí Ọlọ́run bá ti ń ṣe tiẹ̀ kò mà ṣe é bá jà. Òun lọ̀rọ̀ Sunday Igboho. Sunday Igboho pé ọ̀rọ̀ wípé òun á ná owó, òun ò béèrè owó lọ́wọ́ yín, gbogbo yín lẹ fetí yín pọ̀, gbogbo yín lẹ fojú yín rí ibi tí Sunday Igboho ti sọ, ó ní ìbéèrè owó, ẹ ṣáà yọ̀ǹda mi kémi tiẹ̀ lọ mọ́ ojú wọn ná. Àtẹni tó sọ yín pé ẹ lọ wá 2 billion, ẹ lọ wá 3 billion wá, ẹ lọ wọ́wọ́ wá ká lè fi ṣe. Ṣé rí pé ìyàtọ̀ wà nínú àwọn méjèèjì? Àwọn ọba tí Igboho sọ fún lọ́jọ́ náà lọ́wọ́ wípé ẹ owó béèrè owó, ẹ ṣáà àkọ́kọ́ tì mí síbẹ̀ náà. Ṣé ẹ rò pé àwọn ọba yẹn ò gbọ́n ní? Ṣé ẹ rò pé wọn mọ̀ pé Sunday Igboho máa nílò owó ni? Wọ́n mọ̀ pé ó máa ń lo owó. Kì í ṣe yẹ̀pẹ̀ ló fẹ́ lò. Nínú ìrìn àjò lẹ́nu tí Sunday Igboho bẹ̀rẹ̀ irú ẹkùn, tí wọ́n bá jáde tí wọ́n ṣe tọ́ ẹ̀ẹ̀kan péré ẹ̀yìn fúnra yín rí oye mọ́tò tí wọ́n kó jáde. Wọn ò ná rárá lówó epo lójúmọ́, wọ́n ná
ó kéré wọ́n ná 1 million pé wọ́n rọra dín owó kù wọ́n ná kù ní fẹ́rẹ́fẹ́ wọ́n ná 1 million naira. àbí Sunday Igboho kọ̀wé ó béèrè owó lọ́wọ́ yín, ta ló béèrè owó lọ́wọ́ ẹ̀ nínú yín? kì í ṣe pé kì í náwó, ó ná owó. àwọn aráàlú dẹ̀ mọ̀ pé ó ná owó, àwọn bàbá wa kábíyèsí lọ́balọ́ba wọ̀nyí wọ́n rí wọ́n dẹ̀ mọ̀ pé ó ná owó. ṣùgbọ́n Sunday Igboho ò fi owó síwájú. ó ní ẹ tiẹ̀ jẹ́ kí n kọ́kọ́ kojú wọn ní tí mo ní ẹ jẹ́ tiẹ̀ fi máa kojú wọn. ibi tó ti tún bẹ̀rẹ̀ sí ní gba yìí nìyẹn. ẹ wá fi wí ẹni tó sọ pé rárá ẹ gbowó wa a nídìí oyè bílíọ̀nsì ẹgbẹ́ bílíọ̀nsì sílẹ̀ ká lè rí bílíọ̀nsì lò ìgbà yẹn la lè rí sẹ́yìn ṣe. ẹ̀yin gómìnà ẹ pè wá, tẹ́yìn gómìnà ò bá pè wá àrí lè ṣiṣẹ́. ṣé ẹni pé ìyàtọ̀ wà ní méjèèjì? Sunday kò gbéraga, kò sọ pé ẹ̀yin gómìnà bí ẹ bá pè mí ní òní ṣe. ó bọ̀wọ̀ gómìnà fún gómìnà, ó bu ọ̀wọ̀ fún wọn, he gave them maximum respect. ó bọ̀wọ̀ fọ́ba, kò sí ọba náà tí ọmọ Adéyẹmọ tó bá ti lọ́dọ̀ wọn á lọ tó bọ̀wọ̀ fún wọn á tọ́balẹ̀ á kí wọn á yẹ wọn sí. ṣùgbọ́n Gani àbùkù ló fi ka àwọn ọba. Gani sọ pé òun ju ọba lọ, ìwọ ìjòyè tó ń sọ pé ó ju àwọn ọba kan lọ. ní ilẹ̀ Yorùbá ó fẹ́ dalẹ̀ Yorùbá rú ni Gani mú bọ̀ lọ́dọ̀ ẹ̀. ẹ jẹ́ ìyẹn lọ́rọ̀ fún yẹn kò yé yín. bàbá lòun fún wọn ní mọ́tò ó fi lọ́ọ̀sì sí. ọmọdé yẹn mọ òbèrè ṣe bá jọ wà ń bẹ̀ ní ó ṣojú mi kòrókòró. ẹ rí nínú fídíò bàbá fi lọ́ọ̀sì tí pẹ̀lú 100 million. lọ́ọ̀sì yẹn ó yẹ pé bọ̀wọ́ máa gbé lọ sí headquarter ẹ̀ ní Ìbàdàn ìpètò ibi ìlọlú ìrù ẹkùn o tí ò tí ì sí mọ́tò ibẹ̀ lòun á gbé lọ. bọ̀ ó fi ilẹ̀ fún wọn pé bàbá ló gbé fún yín lọ́sùn ẹ máa lò. wọ́n brand ẹ̀ ó dẹ̀ fi ilẹ̀ fún wọn pé ó yẹ máa báṣẹ́ lọ. ó wá dọjọ́ kejì ẹ̀yin wá mímọ́ ọ̀dẹ̀ àti rìkíṣí tó pa ẹ̀yin àti Ṣèyí Mákindé papọ̀ tí wọ́n ní Ṣèyí Mákindé gbé àlòkù wílọ́ọ̀sì fún yín. ẹ̀ wá ń jó ẹ̀ ń sọ̀sọ́kúsọ kì í ṣọba ló fún yín o. ayé yín ti bàjẹ́ gbogbo yín ẹ̀yin ọmọ Gani tẹ́ ń pariwo tẹ́ ń jáde tẹ́ ń sọ̀sọ́kúsọ. ayé yín ti rún gbólógbóló. tó tó bá yẹ pa ayé yín òun ni káyé yín ò bá ta pàù bí gbogbo olóyin. ẹ ní jáde kẹ́ máa sọ pé kì í ṣọba ló fún yín ńlọsì ṣàòṣà orí yóò gbé ẹ dénú lé Sunday Igboho ni. atọ́ba tẹ́lẹ̀ ní ìkó tó tọba ẹ débẹ̀ kẹ́ wòye ńlọsì tó wà bẹ́ẹ̀ ni. ẹ rí lọ́ọ̀sì níbẹ̀ rárá ẹ rí ẹ bá lọ́ọ̀sì mẹ́fà ó kéré kan ẹ bá mẹ́fà níbẹ̀ yìí lọ́ọ̀sì ni mo sọ mi ò sọ mọ́tò mi o. mi ì sọ àwọn bẹ́ẹ̀sì àwọn bẹ́ẹ̀sì oró, mi ì sọ àwọn Lexus brothers, mi ì sọ àwọn wọ̀nyẹn o. mi ì sọ àwọn BMW tó gbóná tó yẹ eruku lálálá, mi ì sọ àwọn mọ́tò tó wọ́n. What are we talking? ṣé ìlọsẹ ọkàn tó bá fún yín lẹ́yìn wá ń ké sí ẹ wá torí ẹ fẹ́ máa kan ọba lábùkù. anyway kò tí ẹsẹ tó lè kan òní lábùkù. bàbá ti sọ ó láàtàn lòun ajígbọrẹ lòun ẹni bá wù kó sọ̀rọ̀ sí abú mi welcome gbogbo ẹ tó. àní kì í ṣe ẹni ìtàn Ògúnwùsì ló wà ní Ifẹ̀ ìwò yẹn kì í ṣe ẹni ìtàn kì í ṣe Ògúnwùsì náà. Odùduwà gángan ló wà ń bẹ̀ torí akéré fọgbọ́n ṣe mú ni. Akéré fi inú ṣọgbọ́n ni bàbá yẹn. ìyẹn tó prove ẹ̀ fún gbogbo wa pé bàbá tó wà ní ààfin ní Ifẹ̀ yẹn kì í ṣe ẹni ìtàn Ògúnwùsì. Oòduà ti sọ̀kalẹ̀ sínú ẹ̀ ó ti take over ibẹ̀. ó ti take over. ẹni ìtàn Ògúnwùsì ti padà lórí ìdájọ́ àwọn yẹn òrìṣà gangan ló wà ń bẹ̀. ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ nínú ìtẹ́ ẹ̀ kàn sọ̀rọ̀ tẹ́ ẹ̀ mú jẹ táwọn yẹn á mọ́jú. ó wù yín ni pé iṣẹ́ mi làwọn ẹni. They are my subjects. I don't need to. ní ìfẹ́ ò gbọ́dọ̀ la ẹnu kó sọ̀rọ̀ kò tí ẹ dìgbà tó bá sọ tó bá rọ lọ́kàn pé ikú dẹ̀ máa pa bọ̀bọ̀ yìí o. mo búra fún ẹni yẹn máa kú ní kò. mọ bá ní ẹni tí ò mọ bá ló fọba ṣeré. I am not here to hype Ọọ̀ni tàbí kí ẹ saturate lórí ọ̀rọ̀ ẹ̀ rárá. òtítọ́ lè mi sọ fún yín reality pọ́nbélé. Mẹ́ni náà ń pè ní Ọọ̀ni ni. Tẹ́ ẹ bá mọ náà ń pè ní Ọọ̀ni ẹ mọ̀ pé òun gangan bí ẹnìkan orúkọ yẹn gan lọ́tọ̀ òòṣà lórúkọ yẹn fúnra ẹ̀. ẹni tó tún gbé orúkọ yẹn rù òòṣà wá pàdé òrìṣà. eléyìí tí Ràṣídì Ìwọ tó ń sọsọkúsọ tó ń bú Ọọ̀ni tó ń pè lórúkọ
bàbá kan wá rẹ́rìn ó wò ní pé kí ni mo ilé kí mo fẹ́ tí bàbá yẹn bá rò lásán ìgbà tí bàbá ṣẹ̀ wọlé ẹjẹ ń jayín sí kò tí ì yé nígbà yẹn bàbá ó ṣẹ̀ṣẹ̀ dé Oòduà yẹn ó sì ń jìjàkadì ní inú ẹ̀ kò tí ì ráyè settle down dáadáa ó sì ń jìjàkadì pẹ̀lú ẹni ìtàn ó jìjàkadì bàbá wa lọ síbi ṣíṣe kan ẹnìkan wá mọ́jú mọ́ gbà tí bàbá débẹ̀ ó bá aládé rẹ̀ ní tí mo sọ láti yé yín ìyẹn mọ́jú bàbá náwó sí ọfẹ kí gẹ́gẹ́ bí ọba sọba ó ṣe báyìí ẹ̀rọ tí ọba tí mò ń sọ mi ò dárúkọ ọba o ẹ̀rọ tí ọba yẹn ẹ já sí ọ ní ìrìnsà kan rò pé irú rádàdà wò lélẹ̀ àbí kíkan ní kí náà tó gbogbo ilé ọkùnrin irú mi tí kò mọ̀ mí ni nígbà tí ọ̀rọ̀ ni bàbá ò sọ̀rọ̀ jáde abẹ́ gbọ́rọ̀ lẹ́nu bàbá èyí pọ̀ burúkú lẹ́nu abọ́ rẹ̀ lẹ́yìn kan tí ẹ ti sọ pé ọ nípa abọ́ rẹ̀ mi èyí pọ̀ burúkú bàbá kan rò pé àbẹ́lẹ̀ yìí àbí kíkan ní kí náà tó ni ṣé ẹ rí bó ṣe ro ọ̀rọ̀ yẹn ẹ ti gbàgbé ni pé ọ̀sẹ̀ yẹn tí ìbá sọjọ́ kejì àbọ́jọ́ kẹta sí iná sọ nínú àfihàn ni iná jó gbogbo bẹ̀gẹ̀ ni tútù ìgbà yẹn ni bàbá yẹn wá jókòó tó wá sí gbà pé kò máa yẹ kí n máa ro burúkú gan tí n bá ro wàhálà ni ìgbà yẹn ló ṣe discover pé n tó wọnú mi ó kọjá àfẹnusọ ìgbà yẹn ló ṣe sọ̀rẹ́ńdà fún tóun ò bá sọ̀rẹ́ńdà òun á jó gbogbo òun á pa gbogbo ilẹ̀ Yorùbá run gbogbo ilẹ̀ Yorùbá parun tán òun ni bàbá yẹn ṣe sọ̀rẹ́ńdà mẹni tó ń pè lọ́nà ní ìṣàní òun ló mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Gani sọsọkúsọ tó ń dùdùkudù kò dẹ̀ sẹ́ni tó fi ta ló ṣe Gani ìwà ló ṣe Aláwìyé ọ̀run rí ẹ o bàbá jẹ́ ẹ̀fọ́dún jọ ọ̀run rí ẹ o ó ṣe àwọn ìwé kan fún wa nígbà wà ní kékeré ẹ ti gbàgbé ní ó ní tọ́jú ìwà rẹ ọ̀rẹ́ mi ọlá máa ṣí lọ nílé ẹni ẹwà á sì tipa ìsàn tó mú àbùkù olówó òní ní dolóṣìbó dọ̀là bó o bá lówó lọ́wọ́ tó ò níwà tani jẹ́ fẹ́ o sílé bí aya bó o bá jóbìnrin rọ̀gbọ̀dọ̀ tó o lówó tó ò níwà tó o rẹwà ṣùgbọ́n tó ò ní ìwà tani jẹ́ fẹ́ o sílé bí aya. Ìwà ní fúnni níyì tí kì í tán ìwà ní fúnni níyì tí kì í tán títí ó tún fi títí sí ìwà ìfúnni níyì ni tí kì í tán títí ìwà yẹn ni Gani ò ní wà ní pé mò ń tẹnu mọ́ ilé òkú òun fúnra rẹ̀ mọ̀ ní pé iná pè ní ìgbéraga àti àìní ìbọ̀wọ̀ àìní respect ó jọba nínú ọkọ̀ òun ó dẹ̀ bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ mọ́ òun lára ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ọba ò fi gbà tí Gani nìyẹn kò sí nǹkan méjì èmi ọba aládé ìrùkẹ̀rẹ̀ wà ní ọwọ́ mi ọ̀pá àṣẹ wà lọ́wọ́ mi mo wọ ìlòfì mo wọ igbódù mo lọ sí ètùtù wọ́n dé adé sórí mi gẹ́gẹ́ bí ọba ìlú mi mo gba gbogbo ìlànà tó yẹ kí n gbà mo gbà kọjá gẹ́gẹ́ bí ọba ẹnìkan wá dé wá sọ fún mi pé òun ọba nàbà fòkọ sí ìgbéraga ló ń pa Gani ọ̀rọ̀ débi ọ̀rọ̀ ni tí Gani bá dọ̀dọ̀ Ọọ̀ni Ilé Ifẹ̀ àyè ànáwọ́ sọ̀ni ànáwá ní Ọọ̀ni aníkóṣèkì ṣe bó ṣe rí ọ̀rọ̀ ló pọ̀ tó fi di bó ṣe wà ń ṣe bí ẹni pé òun bá òfin Ọọ̀ni káyé bá gba Gani á sọ pé òun kì í ṣẹgbẹ́ Ọọ̀ni á lóun ju Ọọ̀ni lọ á lóun ju Ọọ̀ni lọ ilé ayé ò dẹ̀ rí bẹ́ẹ̀ ẹni bá if you respect is reciprocal tó bá bọ̀wọ̀ ẹ wọ ọ̀wọ̀ àti iyì tí Sunday Igboho gbà ọ̀wọ̀ ni gbọ́dọ̀ ọmọdé á bọ̀wọ̀ fún abá òfin àgbàlagbà abá òfin tìbí abá òfin tọ̀hún abá òfin kì í ṣe pé ẹ̀yin tó sọ pé ìdọ̀bálẹ̀ ò kì í ṣe wà òótọ́ ni ṣùgbọ́n nígbà míì ìdọ̀bálẹ̀ yìí wà ní torí mo ti rẹ́ni tó soríire true ìdọ̀bálẹ̀ mo rọ́mọ tó soríire tẹ́nìyẹn dẹ̀ wo títí àwọn ọmọ yìí kéèyàn àwọn oníkìlọ̀ nǹkan lè ṣe kó wá tọmọ yẹn wá ọ̀gbẹ́ni pẹ̀lẹ́ bó ṣe kí ni inú mi máa ń dùn sí ẹ̀gbọ́n ọmọ dáadáa tó kọ́ nílé eré ni ẹ́ kí ló ń ṣe gan-an dáàdi oníkòsí kankan ó lọ skul ní dáàdi kò sówó kí ló wá skul wo ló dé tó ti jòkó ó ní dáàdi sẹ́kùn ó lóun ṣe wáyẹ́kì nígbàgbà tí òṣòwò lóun dẹ̀ jòkó skul kò sówó ó ṣe wáyẹ́kì ìbá wa ní rìsọ́ọ̀tì wáyẹ́kì ó ní rìsọ́ọ̀tì yẹn ó ló dáa rìsọ́ọ̀tì ẹ̀ dáa lọ mú wá kiri ó sáré lọ mú rìsọ́ọ̀tì nígbà tó máa mú dọ́dọ̀ ẹni rí rìsọ́ọ̀tì pé rìsọ́ọ̀tì máa dáa lóòótọ́ bàbá
pé sóhùn ẹ̀ kó lọ skul àbúfẹ́ lọ ṣe bàbá òun owó ni ò sí bàbá òun ò lówó ni ìyá òun náà dẹ̀ ní àwọn wa ní kò ní sùúrù wọn ní kò ní sùúrù ọdún mélòó ló ti tọdún mẹ́jọ báyìí tó ń ti ní sùúrù tí ò dẹ̀ sí skul bọ̀ tó bá rí àtọmọdé á kí wọn gbọ́balẹ̀ á ṣe bàbá wa ní òkè torí pé mo kàn rí bó ṣe ṣe inú mi dùn sí ẹ torí bó ṣe ń ṣe ìwà ọmọlúwàbí rè tẹ bá wọ ẹni tá à ń sọ ó ṣe é ṣe kó stọ́pọ̀ wo ìmì mọ́ dáadáa ni òtàn náà lè gbọ́ ó dẹ̀ rọra fún lówó oúnjẹ ó ra ibi títí tó fi jáde yunifásitì tó fi graduate. Ìdọ̀bálẹ̀ náà mọ ó pé o kéèyàn mọ bó ṣe ń bọ̀wọ̀ fún yàn ó pé o má sọ pé kò pé ó pé. Gani Adams ó kàn ń ba yí ara ẹ̀ jù ojoojúmọ́ ló ń jábọ́ sí. Téèyàn bá ti ṣìnà níwájú Ọlọ́run ọba ibi tó ti wọ́nà àti kọ̀rẹ́ẹ̀tì ara ẹ̀ ó mọ̀ ṣìnà sí a mọ̀ ṣìnà sí a mọ̀ ṣìnà sí irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí Júdásì lọ́jọ́ kìíní àná nínú Bíbélì abẹ́gbàgbé ìgbà tí Júdásì ti ṣàṣemáṣe kàkà kó sáwá síwájú Ọlọ́run ọba kó bẹ Ọlọ́run pé ìwọ Ọlọ́run dárí tèmi fi mí mọ̀nà mo ti ṣìnà mo dẹ̀ gbà pé mo ti ṣìnà fi ọ̀nà mi jẹ́ kí n mọ ọ̀nà tó tọ́ jọ́ ọ̀mú bẹ́ẹ̀ ó kọ̀ ó ṣàwáwí ó ṣàtúnwí àwítúnwí kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ kí ló ṣe ó lọ pokùnso ó ń ṣubú sí ni bí tó ti ń wá àwáwí ló ti ń ṣubú sí títí tó fi lọ pokùnso. Tó o bá ti wà tó o ti ṣí ẹsẹ̀ gbé níwájú Olódùmarè tó o bá ti tètè rí ọ̀nà láti ṣàtúnṣe kó o bẹ Ọlọ́run lórí ọ̀rọ̀ ayé ẹ̀ ó mọ ṣubú sí lọ ni ẹni pé Gani bó ṣe ń ṣubú lánàá ló tún ṣubú mí lẹ́ni ojoojúmọ́ ló ń ṣubú sí. Ẹ tún wo ẹsẹ̀ tó tún lọ ṣìgbé ó tún lọ gbé ọtí síta olóòṣẹ́ pè fáwọn ọmọ Yorùbá tó ń sọ̀rọ̀ sí ẹ lórí ẹ wọ́n ní wọn ò mọ̀ rẹ ọ̀nà kan tó bá wá jẹ́wọ́ lọ ní Ifẹ̀ ńkọ́ wàá sọ pé gbogbo Yorùbá ẹ parẹ́ nǹkan tó máa sọ nìyẹn Gani tó bá jẹ́wọ́ lọ ní Ifẹ̀ nǹkan fojú ọ̀ ní Ifẹ̀ rí àti kékeré àti gígùn ìwọ fúnra ẹ tó ń sọ̀rọ̀ yìí o kò ní tó fojú bàbá oní bàbá rí ni tó bá wá jẹ́wọ́ ní bàbá òní kọ́ wàá kàn sọ pé gbogbo Yorùbá ó yá ikú ẹkú. Inú mi dùn sí Aláàfin tó ṣe ẹsẹ̀ gbégbá ó dàbẹ́ ni wípé òun tètè kẹ́ẹ̀tì yìí pé yé nǹkan burúkú rẹ̀ ó dà ipò tí ó rọ̀ báyìí ó tún ti padà Ọlọ́run àtìlẹ́yìn kó lè padà sójú ọ̀nà tó tọ́ kó má ṣe ẹsẹ̀ gbé lọ títí láéláé tó bá kọ̀ntínú mo sọ ẹgbẹ́ ibi tí mo ti sọ̀rọ̀ kẹ́ ẹ gbé jáde pé mo sọ pé tí Aláàfin tó bá kọ̀ntínú nínú ọ̀nà tó kọ́kọ́ tọ̀ nígbà tó ṣẹ̀ jẹ tó bá tọ̀ ọ̀nà yẹn mo lè fi gbogbo tí mo ní kúra ẹ̀ wọ́n máa yọ àdírásì wọ́n á yọ kúrò mo lè bẹ́ẹ̀ jẹ pẹ̀lú everything I have wọ́n á yọ. Bẹ́ẹ̀ ni mo sọ with confidence tó bá continue but ẹ rí i pé ó ti lò kò pariwo kò jà kò bú lágbájá kò sọ ọsọkúsọ kò ṣe ó calm down kọ́lọ́n kó wá bá wa tì lẹ́yìn kó mọ̀nà tó tọ́ kó tọ́ ẹ rí i pé pẹ́pẹ́ ló máa pẹ́ àrọ̀rà máa pẹ́ lọ ni tí ó fi gbó tí ó fi tọ́ tí ó sì máa dáhùn rere sí tí ó sì máa dá gbọ̀dọ̀gbọ̀dọ̀ tí ò ní sí wàhálà ṣùgbọ́n tó bá kọ̀ tí ò tọ ọ̀nà tó yẹ kó tọ̀ ẹ rí i pé mo àṣìṣe dénú àṣìṣe mi bó ṣe rí fún Gani ṣàpè tó bá ní fídíò mi sì wọ́n tún lè gbé gbẹ̀tùgbẹ̀tù síta gbaná wà bẹ̀rẹ̀ sí ní jì ṣàwòrò eléyìí tó pẹ́ra ẹ̀ ní kíní tí ò mọ̀ òun kò mọ ẹni tó ń pè láàrẹ ọ̀nà kankan fò ní ààrẹ ọ̀nà kankan fò lẹ́fi ṣe rẹ́ òun o gbogbo wọn lágbájá tó dárúkọ kó tó dilẹ̀ kílọ̀ ọ̀la tó mọ́ láti bẹ̀rẹ̀ oríṣiríṣi èpè yóò jẹ́ ẹnikẹ́ni. Yorùbá ń sunkún pé Fúlàní fìyà ń jẹ wá ìwọ ń sọ̀rọ̀ Fúlàní wọ́n ti wọlé wọ́n ti ṣe ẹ̀yin gómìnà ẹ pè wá tẹ́ ẹ bá pè wá àdíjà. Ìgbésẹ̀ ló ṣe kókó because the governors tẹ́ ẹ ń pè do you give them respect do you show them maximum respect most of those governors náà jù ẹ lọ kí ni èjì ẹ kò sí gómìnà kankan nílẹ̀ Yorùbá lè ní tí ó ṣẹgbẹ́ ẹ torí kò sí gómìnà ọmọ 55 years nílẹ̀ Yorùbá kò sí Ṣèyí Mákindé òun ṣe 55 years Ṣèyí Mákindé is over 60 Dàpọ̀ Abíọ́dún is over 60 Sanwó-Olú is over 60 kí lórúkọ ẹ̀ kí Lagos Ondo State is over 60
Ayédatiwa is over 60. Oyèbánjí is over 60. Adeleke Jackson is over 60. Kò sí kankan nínú gbogbo gómìnà ilẹ̀ Yorùbá tí wọ́n ń ṣẹgbẹ́ ẹ̀. You are almost like 43 or 44 years in here now. Gbogbo wọn ló ń sọ̀t, gbogbo wọn ló ń kàn lábùkù. Bó ṣe ń kan ọba lábùkù ló ń kan àwọn governors lábùkù, ló ń kan ministers lábùkù. Oh my dear Gani, that is reason tó fi jẹ́ pé gbogbo àwọn èèyàn ń kórìíra ẹ̀. Bọ́dẹ̀ ṣe ń kórìíra ẹni ló ń bí ẹ sí. Kàkà kó ṣàtúnṣe ibi tó ti ń ṣe àṣìṣe, kàkà kó correct ẹ̀, ṣe ló tún pàpà ń ṣe àṣìṣe sí. Ó wá ń tinú àṣìṣe, ó wá ń tẹnu àṣìṣe Gani. Ó ń tinú àṣìṣe, ó ń tẹnu àṣìṣe. Wọ́n gbé mọ́tò fún Sunday, kàkà kó congratulate ọmọ ọlọ́mọ, kó sọ pé congratulation Sunday, kíní kan, àwọn ọmọ ẹ̀ bọ́ síta, wọ́n ń ṣẹ́pè. Kì í sọ bá kíní kan, wọ́n oríṣiríṣi. Ẹ pé ara àwọn ọmọ ẹ̀ ò yá. Gani, ó wá sọ pé èkejì kẹ́yìn èèyàn mi kẹtẹ tí kẹ gbọ́, ó wá sọ nínú prógráàmù kan tí wọ́n ṣe, ó ní kí wọ́n sọ, ó ní kí Sunday Igboho kó stop àwọn ọmọ ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ sóhun. Ṣé àwọn ọmọ Sunday Igboho ló sọ̀rọ̀ sí ẹ ní ọmọ Sunday Igboho ò sọ̀rọ̀ sí ẹ? Ṣé èmi ọmọ Lúkà ṣe mo jẹ́ ọmọ Sunday Igboho ni? Bàbá Èkìtì tẹ́ ń pariwo tẹ́ ń dárúkọ ẹ̀, ṣé ó jẹ́ ọmọ Sunday Igboho ni? Ṣé ó jẹ́ ọmọ Sunday Igboho ni? Àbí Dára ló jọmọ Sunday, àbí Lédìkẹ́ jọmọ Sunday, àbọ̀ Mẹ́yọ̀ jọmọ Sunday, àbí Yorùbá Lówùmí jọmọ Sunday, àbí Awíkóńkó jọmọ Sunday. Ṣé ta lọmọ Sunday nínú gbogbo wa? Kò sí gbogbo àwọn adárúkọ ẹ̀dá àti wà nínú ìrìn àjò Yorùbá nation yìí kí ó tó di pé àmọ́ oní tó pẹ̀lú olóyè Sunday Ọmọdéyẹmọ. A ti ń pariwo, ta ti ń ja ìjà yìí pé ìyà ń jẹ Yorùbá ká tó dọ̀dọ̀ olóyè Sunday Ọmọdéyẹmọ. Kò sọmọ Sunday kankan níbi kankan, ọmọ Yorùbá ló ń jà. Gani, mistake tẹ́ ń ṣe nìyẹn àti wà táwọn ọmọ ẹ tẹ́ fi ń ṣe àṣìṣe, tẹ́ fi ń ṣe mistake lọ. It is obvious. Ó mọ̀ kedere pé àwọn ọmọ tiẹ̀, àwọn tó ń tẹ̀lé ẹ tó pàṣẹ fún, àwọn ni wọ́n ń ṣẹ̀pẹ̀ fún Sunday. Ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá ló ń gbèjà Sunday. Àwọn ọmọ Yorùbá ló ń gbèjà Sunday. Ṣé àti máa sọ̀rọ̀ kó tó di pé ìwé ẹ̀gùn dé ni? A ti ń sọ̀rọ̀ kí ìwé ẹ̀gùn tó dé. Bàbá Èkìtì ti ń pariwo kí ìwé ẹ̀gùn tó dé. So ó bá sọ pé ọmọ Sunday, àwọn ọmọ Yorùbá ló ń bá ẹ ń jà. Tó o bá ti ń kọjú ìjà sọmọdé yẹn mọ ọmọ Yorùbá máa kọjú ìjà sí ẹ. Bí irú àwa wọ̀nyí, bí irú Bàbá Èkìtì àǹkó tẹ́ ẹ̀ ń pariwo ẹ̀ àti Dára àti àǹkó, gbogbo wọn tẹ́ ẹ̀ ń dárúkọ, ẹ kàn ń dárúkọ wọn lórí asán ni, kò sí tẹ́ ẹ máa ṣe. Kẹ́ ẹ wọ gbódù, kẹ́ ẹ wọ ìlófin, kẹ́ ẹ wọ oríṣiríṣi tẹ́ ẹ máa ń wọ̀, kẹ́ ẹ sà séèyàn gẹ́gẹ́ bó ṣe sọ, abẹ́ ẹ̀ rántí ẹ̀ wo fídíò òun ni. Ó ní oògùn tó wà lọ́wọ́ òun tóun bá sà séèyàn lẹ́nìyàn oníkò ní lọ́jọ́ kejì. Sá oògùn ẹ Gani Adams, sá oògùn ẹ kó sọ pé kí gbogbo àwọn tá à ń tẹ̀lé Sunday Igboho kò ní káàbọ̀. Kọ́tí ẹ̀rí pé mẹ́ta nínú wa ti ẹ̀kú lójúmọ́. Wọ́n á lè bẹ̀rù ẹ, wọ́n á sá fún ẹ pé yé iṣẹ́ ọwọ́ Gani ni ẹ má débẹ̀ o, ọkùnrin yẹn lágbára o, ó ní o, sá oògùn ẹ. Kí ni ká dá mi lójú bí ọṣẹ? Tó o bá fẹ́ sá oògùn, orí ilẹ̀ ni wàá dúró sí, ilẹ̀ Yorùbá yìí ni o. Tó o bá fẹ́ sá oògùn yẹn, tó o bá dúró sórí ilẹ̀, bóyá o dúró sórí òfurufú tó o bá dúró sí, orí òfurufú ilẹ̀ Yorùbá yìí. Afẹ́fẹ́ yẹn, afẹ́fẹ́ ilẹ̀ Yorùbá ni. Àyàfi tí o bá sáfẹ́fẹ́, àyàfi tí o bá sómi nínú ara ẹ nìkan, Gani, wá àtàwọn ikọ̀ ẹ, tí o bá sí omi ní ara ẹ, tí o sí afẹ́fẹ́, tó o mí afẹ́fẹ́ kankan sínú, tó o bá mí afẹ́fẹ́ sínú, tó omi dẹ̀ wà lágọ̀ọ́ ara ẹ, kó o má tiẹ̀ tẹ ilẹ̀ gan, o ti kẹran. Ògùn ẹ ò lè jẹ́ Gani, kàkà kó tó máa dàlí ẹ lórí ni. Lọ tírèsì ibi tó o ti ń ṣe mistake Gani. Tó o bá dẹ̀ wà careful àfàìmọ̀ ló ní parẹ́ at last. Torí tí ìkórìíra yẹn bá ti wá kọjá àlà, o tún ti kọjú ìjà báyìí sọ́ba Bàrígà, ọba Ṣómólú, mo ṣe bọ̀ ńbẹ̀. Àwọn ọmọ ẹ̀ tó ti bá kọjú ìjà sí, wọ́n tún ti ṣẹ́pẹ̀ fún bàbá yẹn. Wọ́n bọ̀ bí tí dé. Go and track or trace ibi tó o ti ṣe mistake, lọ trace yẹ kó padà. Ìyẹn tí ìwà tó wà lọ́wọ́ ẹ tó bá gba ẹ̀ láyè. Lọ trace ẹ kó padà Gani, ìyẹn lọ. Ẹ̀yin olóríire, bàbá sọ̀rọ̀. Kábíyèsí ọba Ṣómólú, ọba Bàrígà, ọba Ṣómólú ṣe Ṣómólú Bàrígà, ọba yẹn sọ̀rọ̀, ọba Tipsy. Mo dẹ̀ mọ̀ pé kó tó ní pé bàbá yẹn sọ ohun tó sọ lọ́jọ́ náà nínú fídíò yẹn, mo ní fídíò yẹn síbi, pé
ẹni báyìí ló lórí ogun ìran Yorùbá tí ò jẹ́ kí ìyà jẹ Yorùbá. Bàbá yẹn sọ pé 6,000 years ago ló ti jẹ oyè yẹn last. Ọ̀ṣọ́ọ̀sìn àbí ẹ̀yìn èèyàn mímí tí ìrántí orúkọ yẹn dá, Ọ̀ṣọ́ọ̀sìn ni wọ́n pe orúkọ oyè yẹn. Olóyè yẹn gangan ló lórí ogun ilẹ̀ Yorùbá, kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò. Oyè Ọ̀ṣán gangan l'Ààrẹ Ọ̀nà Kakanfò. Ó dẹ̀ give àwọn instances tó bá jẹ́ pé o ti bọ̀wọ̀ fún bàbá yẹn rí, tó respect kábíyèsí tá à ń sọ yìí, ìdánilójú wà pé bàbá yìí ò ní bọ́ síta kó gbà ẹ́ jẹ́, kò ní bọ́ síta kó sọ̀rọ̀ sí ẹ. Tó bá fẹ́ sọ fún akọ́ṣọ́ rẹ̀, ọmọ ilé ọkùnrin pọ́n mi lé o. Wọ́n ẹ̀jì wa àti kábíyèsí tá à ń sọ iṣẹ́ ẹ̀jẹ̀ gbẹ́ni. Kábíyèsí tírísì tá à ń sọ yọ ọba yẹn, tá a bá wọ ọjọ́ orí ẹ̀, a máa súnmọ́ 70 tí ò bá ti di ju 70 lọ. Tó bá sáré fún yàn lóyún Gani á bí ẹgbẹ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni. Tóun náà bá sáré lé obìnrin tó fún yàn lóyún ní wàràwàrà á bí ẹgbẹ́ ẹ̀. Bọ́ bàbá yẹn ó sọ bó ṣe rí lọ́kùn ẹ̀ pé Gani Adams ò dìde fúnra Yorùbá. Bóyá àwọn ìdí báyìí ni ò ṣe dìde. Nọ́mbà 1 ó ní Gani, ó ní bó ṣe wà yẹn, ó ní ẹni tó sanwó ẹ̀ tó fi jẹ oyè Ọ̀ṣọ́ọ̀sìn, ẹni tó san owó oyè tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹni tó fún lówó tó sanwó yẹn fún Aláàfin Fúlàní ẹni Fúlàní ló fún ló dà pé Àtíkù náà ló sanwó yẹn. Mi ò mọ o, mo gbọ́ firifiri náà ni èmi náà ò ní confirmation o, mo gbọ́ ni o, as bí wọ́n ṣe sọ. So wọ́n l'Àtíkù ló gbówó lẹ̀ tó fi tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ. Bàbá yẹn dẹ̀ sọ ó ló lè jẹ́ torí yẹn ni ò ṣe fẹ́ dín pẹ̀lú Fúlàní. Ṣé ọ̀rọ̀ burúkú olówó àdúgbò tí bàbá ní bàbá sọ? Ẹ wá mú bàbá yẹn bẹ̀ sí ní fọ́ bí aṣọ, ẹ wá ń pa ìtàn oríṣiríṣi, ẹ lọ́ máa lè ní bàbá, ẹ ń pe kábíyèsí yẹn pé lọ́ máa lè. Mo ń sọ, mo tún sọ kábíyèsí, mo ní kábíyèsí, Gani o tún ti ní àná dá ẹni, kì í ṣe kí wá ń ṣọ̀tá ẹyọ kan ló wá ní. Ọ̀tá tó wá ní, o ní ọ̀tá, ìyẹn bàbá ọba Ṣómólú yìí, o ní ọ̀tá, o ní àwọn ìyàwó ẹ̀ lọ́tá, o láwọn ọmọ ẹ̀ lọ́tá, o láwọn ìjòyè ẹ̀ lọ́tá, o ní gbogbo àwọn ọmọ Yorùbá tó nífẹ̀ẹ́, o ní wọn lọ́tá, o tún ti ní ọ̀tá kún ọ̀tá. O ní ọ̀tá kún ọ̀tá. Tí orí mo tún ti ṣubú, ànọ́dá ìṣubú. Lára àwọn tó tún sọ̀pọ̀tì ẹ̀, ó sì tún máa ṣubú Gani, because lára àwọn ọmọ Yorùbá kan wà báyìí tó jẹ́ pé wọ́n á tún dìde tí wọ́n á tún fẹ́ tiẹ̀ gbọ́ wípé lágbájá báyìí ó mà tún ti fún Sunday Igboho, ó mà tún ti gbowó fún, ó mà tún ti fún ní mọ́tò. Tó bá wá gbọ́ wà wá tó wá máa wọ́n dà pé kí ló ṣe ọmọ Yorùbá eléyìí tí ò fún mi lọ́wọ́ tẹ́lẹ̀ kí n ṣiṣẹ́ yìí. Wà wá máa sọ ibi tó ti sọ yẹn, wà tún bẹ̀ sí ní bá ẹnìyẹn jà, àwọn ọmọ ẹ̀ á tún bẹ̀ sí ní ṣẹ́pẹ̀ fún, wà tún gbọ́ wàhálà, wà tó máa ṣubú sí. Bóyá irú Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá yìí, tàbí irú Adébútú Kẹ̀sìntì, tàbí irú Ọkọ́ya, tàbí àwọn Adébútú kí lórúkọ bàbá Fọláwíyọ, àwọn Go, àwọn Adénúgà, tó jẹ́ pé bàbá lè pè wọ́n anytime ìpè ọmọ yìí. Bóyá bàbá Ọọ̀ni Ìrìṣà ó wá pè kankan nínú wọn, bá wọn sọ̀rọ̀ pé ó yá Sunday Igboho rè, security ilẹ̀ Yorùbá ló dúró fún ẹ lọ́rùn lọ́wọ́, tí wọ́n yẹn dẹ̀ wo Sunday wà Sunday, má bínú, mi nílé owó tó pọ̀ fún ẹ, wo 200 million ní máa ṣe lè fún ẹ náà, gba 200 million. Nígbà tó bá fún Sunday Igboho tó bá announce ẹ síta wípé Adébútú o, ìyẹn bàbá Ìjẹ̀bú ó mà pé 200 million fún Sunday fún security o, wà wá lọ jọ wà ronú dídídídí, àwọn ọmọ ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní jà, wà ibi tó ti jà yẹn wá lọ ṣẹ́pẹ̀ fún Adébútú, ẹ tún ti kéde ànọ́dá ẹ̀dínmẹ́tì, ọmọ ẹ̀ wà á ṣe Gani, àwọn ọmọ ẹ̀ á ṣe, ìwọ ló fún wọn ní ọ̀dà, ìwọ ló fún wọn ní gbọ́ ẹ̀. Ó sọ títí ó láwọn tá à ń ṣiṣẹ́ Sunday Igboho ní 200,000 péré náà fún wa. But báwo inú mi dùn sí ọ̀rọ̀ tí Yèyé Dára sọ. Yèyé Dára ó gbà fún ẹ, mo láìkì ẹ. Yèyé Dára ní tó bá mọ̀ pé wọ́n fún ẹ lọ́wọ́ pé kó o fi bú Gani, tí Gani bá ṣẹ́pẹ̀ ìpìyẹn máa mọ ewu, and that is fact. Tí Sunday Igboho bá ti fún ẹ, ìbá ọmọ tiẹ̀ ṣe Sunday, ẹni ọmọ Yorùbá kó fún ẹ ló pé gbà owó tí mo fún ẹ bá mi bú Gani dáadáa. Tó o bá jọ ọmọ Yorùbá tó bá gba owó ẹ, tí Gani bá ṣẹ́pẹ̀ fún ẹ, ó máa mọ ẹ. Àwọn ọmọ Yorùbá mọ̀ mí gan, kò sẹ́ni tó lè, wọn ò ní lè fi irú ẹ̀ gan lọ. Ó sàn mọ́ gbowó lọ́wọ́ ẹnikẹ́ni tó pẹ́ fẹ́ mú ká dúró lórí òtítọ́ lè ní sọ̀rọ̀ lé lórí.
òtítọ́ ni Dára dúró lé lórí tó fi ń sọ̀rọ̀. Yèyé Dára ọmọlúwàbí Yèyé Dára ń kó òwe tó ké kankankan. Mo láìkí bó ṣe program Yèyé inú mi dùn gan. Òótọ́ ló sọ. Ìwọ tó ń fún ní 200 ó ti ní 200 náà fún. Ìwọ tó ń fún ní 200 tó o bá jẹ́ lóòótọ́ náà fún ẹ tètè dá 200 padà o. Ọ̀rẹ́ stika ni bá fún ẹ lẹ́tọ̀ọ́ mọ́ ẹ. Bọ̀yí wá àwọn àwọn ìbáyìí tó jẹ́ pé ó ní òtítọ́ làwa dúró lé lórí. Kó gun orí afẹ́fẹ́, kó gun orí òkè, kó lọ sọ́run alákejì, kó lọ tibẹ̀ ṣẹ́ pè wá, èpè ò lè ràn wá. Ó dá mi lójú bí ọṣẹ. Ó dá mi lójú pa. Abẹ́gbọ̀. Ẹ̀yin olórí eré tó ẹ̀ ń wò mí ọmọ Yorùbá. Mo ń sọ fún yẹn lọ kọ́ sílẹ̀. Àwọn ọmọ Yorùbá ṣe máa dédé. Kálẹ̀ sọ òtítọ́ síbi tó títọ́ wà. Látọjọ́ tó ti lọ́ọ̀ṣì rí ẹkùn tí ẹkùn ti bẹ̀rẹ̀. Ṣé ẹ tún gbọ́ pé wọ́n ti náà gbogbo wọn ti sá lọ wọ́n lílọ tí wọ́n lọ abẹ́ gbọ́ pé wọ́n náà jiyàn pé bí ó dà gbogbo ẹ̀kan wá lọ ó ṣe wọ̀ bí ọbẹ̀ inú páànù. No, ẹ sọ tòótọ́. Ṣé ẹ tún gbọ́ ni? Lẹ́yìn pé wọ́n jiyàn gbé ní Ìbàdàn tó ti jiyàn gbé tí Sunday Igboho ti jáde tó ti rìn sọ́tún rìn sósì. Ẹ tún gbọ́ pé wọ́n náà jiyàn gbé bí kankan tó nira tó lágbára bẹ́ẹ̀ yẹn ni. Ẹni pé gbogbo ẹ ṣe wọ̀ ẹ̀rù ìbẹ̀rù wọ́n sá sísá tí wọ́n sá yẹ kì í ṣe pé wọ́n lọ múra ìjà wá ni. Àwọn akẹ́kọ̀ọ́ dúró dè wọ́n. À ń dúró dè wọ́n. Kọ́lọ̀ nǹkan máa fi kú pa Tinubu fún wa bàbá ní Tinubu. On your mandate we shall stand. On your mandate we shall stand. On your mandate. On your mandate. On your mandate we shall stand. Ọmọ ọlọ́dọ̀ dẹ. Káyì wá gbáyé bàbá yìí. Èyí tẹ́ understand ti Tinubu lẹ̀ mọ bó ṣe ń lọ. Ìyẹn kọ́ bó wá sọ lẹ́nu ọ̀la ni mo mú ọ̀rọ̀ Tinubu bọ̀. Màá bá yín pọ̀. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ dìde ogun sí Tinubu ẹ̀ tí mọ kankan. Thank you Slashy, thank you for the gift, thank you Agbayi. Èèyàn ni ẹ́. Èèyàn ni ẹ́ for the gift of the cap. Ó ní jìyà. Ẹ wá wo ẹ̀yin tẹ́ wo mi ní TikTok. Ṣé mi ì tẹ́lẹ̀ ríyàn fún mi ní láyọ̀n kékeré? Mi ì gba láyọ̀n rí láyé. Mi ì mọ bó tiẹ̀ ṣe máa ń rí. Kíkà ríyàn kan kó tiẹ̀ fún mi wò, kó tiẹ̀ fi test mi wò, kó tiẹ̀ wá ní kí n fún ẹ lówó ẹ padà. Ọ̀ kí n tún fún ẹ ní láyọ̀n yẹn padà má tiẹ̀ fún ẹ tiẹ̀ test ẹ wò kí n ọ̀tá mi ìṣeré o mi mọ bó ṣe máa ń rí láyọ̀n ni mo sọ o mi sọ pé money gun kan ní yẹtí pin wà bíbá àbí Prince á fún mi Slashy náà jù bẹ́ẹ̀ lọ á fún mi tó bá ó ti bí Slashy ṣe wà yẹn ṣe ó ti prepare mo fi kéré èèyàn mi my commander tá mo gbé fún yín sá àwọn tí a nìyẹn èèyàn mi gidi nìyẹn kò ní bàjẹ́ fún yín láéláé. Mo ń retí láyọ̀n mi o Slashy mo ń retí láyọ̀n mi kò ní bàjẹ́ fún ẹ yẹ máa bẹ́tò lọ bí kí fún wọn tán Adéwálé Abdulwasiu bó ṣe wà nìyẹn 8+8 is equal to 8. Tinubu máa ṣe débi pé fúnra Nàìjíríà náà máa bẹ Tinubu pé Tinubu jọ ṣe kan sí ṣe mẹ́rin sí jẹ́ ká tiẹ̀ já kíní kó ṣe 12 years ẹ̀ rí ìrànkò ẹ̀ máa wò Tinubu lẹ fi ṣeré anyway ìyẹn kọ́ mo wá sọ. So kí n tó wá máa lọ kí n round up lórí ọ̀rọ̀ Gani Adams àwọn ọmọ ẹni kó o kọ́ sọ àwọn náà fẹ́ tiẹ̀ sínú kòtò ìwọ ló dẹ̀ sọ fún pé ẹ bú ẹ jáde fún àti bọ̀dá Karo White tó ń tẹ̀lé ẹ àtolórùka ẹlẹ́lọ tó ń gbórùka ẹlẹ́lọ kiri bọ̀dá ẹlẹ́lọ ibi tó gùn ẹ parí sí ibẹ̀ ní tẹlomi ti bẹ̀rẹ̀ kì í ṣe àsọdùn ibi ọmọ lúkà tí mo dúró yìí tó bá kojú mi gan lásán kó o tó rántí pé o fẹ́ múrò ká máa ti kó lóòbó gbogbo ojú ẹ̀ máa ti pojú ẹ jẹ́ wà láì ò ní rìnnà mórùka òótọ́ ló gbọ́ yẹn bàbá wọn bá tí mo bá ní nínú ìjàlẹ̀ yín wà ní mo bu ọjẹ lọ́tún ní mo bu ọjẹ lósì ní kí lè ṣe é kẹkẹrìkà ẹlẹ́lọ́sẹ́rẹ́ kẹkẹrẹ àdélé oní Karo White tó ti gbó gbogbo àlàáfíà yí ara ẹ̀ dànù wọn náà jáde ru yín sọ̀rọ̀ ẹ̀gàn galásẹ̀ ẹ̀gbọ́n ọpọlọ yín torí kòtò yẹ̀pẹ̀ ló wà lórí ọ̀pọ̀lọpọ̀ ní ojú òun lẹ ṣe ń ti Gani Adams ẹ ṣe ń tì sí kòtò ó ń tinú àṣìṣe ń dénú àṣìṣe kàkà kó padà kó bọ́ lọ́rùn ẹ sọ̀rọ̀ ìwọ rí pé gbogbo ìran Yorùbá ti kórìíra ẹ ní Gani gbogbo ọmọ Yorùbá ló ti kórìíra ẹ gbogbo ọmọ Yorùbá ló ti hétì ẹ wọ́n hétì ẹ tójútójú tìmútìmú kò síbi tó lọ wọ́n hétì ẹ wọn náà ronú ẹ láròjinlẹ̀
kò kàn lè burú títí kí gbogbo èèyàn dẹ̀ hìtì ẹbẹ̀ yẹn náà wá rò ó àwọn tó wà lẹ́yìn yìí kò sí nǹkan tó ń já mọ́ gbogbo rádaràda tí Ṣèyí Mákindé ń ṣe tẹ́lẹ̀ ń gbé mọ́tò fún ẹ ọkàn ń ṣe lè tó ń fi àbòsí torí pé Sunday Igboho support yẹ kí ni Sunday Igboho fẹ́ support yẹ fún ọjọ́ tó wá àtàkì Sunday Igboho kí ló ṣe kí ló sọ ó ṣe kankan ó sọ̀rọ̀ so wá ní kí Sunday Igboho wọn túlẹ̀ sí Tinubu túlẹ̀ wá ní kí Sunday Igboho yẹn fi Tinubu yẹn lẹ̀ kó wá máa fún ẹ ní support ó ṣe mistake Mr. Ṣèyí Mákindé thank God ó ti ń lọ ìlọ́yà oníbodè àpòmù bó pẹ́ títí 20 ọdún bọ̀ wá kọ̀la 20 ọdún ẹ̀ ti ń kú ọ̀la bẹ́yẹ ó ti bọ̀ wá kọ̀la Mr. Ṣèyí Mákindé òrìkìsí wá pa wá àti Gani Adams òrìkìsí wá pa yín pọ̀ ó yẹ tó bá yẹ pé ó fẹ́ ṣe ni ó yẹ kó gbé security Ọ̀yọ́ state kó gbélé ẹ lọ́wọ́ ní Gani Adams kó sọ pé ìwọ lòun gbé security Ọ̀yọ́ state lé lọ́wọ́ kì í ṣe Sunday Igboho tó yẹ kó sí. Gani sọ fún Ṣèyí Mákindé pé kó gbé security Ọ̀yọ́ ní kó gbélé ẹ lọ́wọ́ jọ̀ọ́ sọ fún kó tiẹ̀ jẹ́ wà ní kó announce pé òun ò gbé fún Sunday o ìwọ Gani lòun gbélé náà kò lè gbé fún ẹ tòró mọ̀ pé wàá náwó òun jẹ́ Ṣèyí Mákindé tí ó ti wọ̀ tó wọ̀ sọ mọ́tò eléyìí ó pẹ́ta ti lò láti tí bá gbé fún Gani bíi tí ìṣọ́ọ̀dì ṣùgbọ́n tí bá kówó mi fún Gani aláwọ̀ Gani ó ti bọ́ lọ́wọ́ ọmọ tẹ́ jẹrí wúpẹ́ Ṣèyí Mákindé tẹ̀wé alágbárí ni ó máa yẹn ní agbárí burúkú ó ní agbárí ó ti study ó ní ǹjẹ́ gbé dí ọtí ẹ̀ mọ́ra kájọ sọ̀rọ̀ jọ ó dẹ̀ ọ̀rá gbé mọ́ra ó ní mọ́tò yìí ó ní kọ́kọ́rọ́ ẹ̀rẹ̀ ó ní mo fún ẹ this is the key ó gbélé lọ́wọ́ yẹn náà inú ẹ̀ dùn ó ní gómìnà gbé mọ́tò tó ti páàkì tó ti pẹ́ tí wọ́n ò lò Ṣèyí Mákindé rẹ̀ lọ́ba mi fọ́ kẹ́ dust inú ẹ̀ dáadáa kó fáìn dáadáa ẹ̀ gbé wá fún owó ńkọ́ Gani sọ iye tí Ṣèyí Mákindé fún ẹ dẹ̀yìn tó bá fẹ́ràn ẹ̀ dáadáa ní kó gbé security Ọ̀yọ́ state ilé ẹ lọ́wọ́ kó sọ pé òun ò gbé fún Sunday mọ̀nàmọ̀nà Ṣèyí Mákindé mo gbà fún ẹ jàre o ṣe fún mọ́tò tó gbé fún wọn àwa ò nílò mọ́tò lọ́dọ̀ ẹ a nílò ẹ torí 20 ọdún ẹ ó ti kú ọ̀la òun lọ so kò sí wàhálà bó ṣe yí ẹ mọ nìyẹn bó ọ sọ ọmọ bá lọ kò sí problem ọmọdé yẹn mọ òkú bẹ́ẹ̀ jà kò sọ pé báwo ló ṣe rí sí kò sọ pé báwo ló ṣe ṣe sí ọmọ ọlọ́mọ kò sí tó kàn pẹ̀lú gbogbo máa bá tiẹ̀ lọ ṣùgbọ́n ẹ tó bá létí ni kó gbọ́ ọmọdé yẹn mọdé ń wò yẹn sẹ ìfẹ́ tọmọ Yorùbá ní sí ẹ lọkọ ìfẹ́ tí ìran Yorùbá ní sí látọ̀dọ̀ Olódùmarè wa ni o mo tún repeat ẹ fún yín kì í ṣoògùn Adéwálé Abdulwasiu òótọ́ dẹ̀ ni yẹ̀yẹ́ máa ń dùn yàn o bí ìfẹ́ ṣe yẹ̀yẹ́ mọ́ yẹ̀yẹ́ máa ń dùn yàn òótọ́ ni bọ̀ Ṣèyí Mákindé kan lu agbárí ni ó lu agbárí fún ni àwọn mọ́tò tó ti páàkì sínú yáàdì wọ́n ti páàkì síbẹ̀ àwọn ni so àwọn náà lọ dust kan tán gbé jáde tán gbé lé wọn lọ́wọ́ àwọn náà wá ń celebrate ọmọ ojú ọ̀rọ̀ lárí wọ́n ń celebrate ìlọ́ọ̀sì 1902 lọlé ọmọ Adéyẹmọ kẹ lọ wo náà pè ní ìlọ́ọ̀sì kò sírú ìlọ́ọ̀sì tí ò sí bẹ̀ ìlọ́ọ̀sì Toyota ìyẹn fẹ́ tó bí 4 bẹ̀ ìlọ́ọ̀sì Toyota ìlọ́ọ̀sì Nissan ìyẹn kún bẹ̀ ó tó 2 tí mo rí ìlọ́ọ̀sì kí ló ń porúkọ ilé tó wà lẹ́kọ̀ọ́ ṣé nord ó wà ń bẹ̀ ìlọ́ọ̀sì Ford yàtọ̀ sí nord wo Nàìjíríà náà ti ṣe nord Amẹ́ríkà náà ti ṣe Ford F-150 wọ́n wà ń bẹ̀ ọmọdé wọ́n ti jẹ lọ ẹ má máa ẹ̀yin tẹ́ ẹ lọ lé Ìgbòho ẹ má máa ṣó gbogbo kí ni wọ́n ẹ fẹ́ jẹ́ káwọn ọmọ Gani lọ pokùnso kò dáa o ẹ má máa ṣó gbogbo ìlọsà àtàwọn mọ́tò ńláńlá wọ̀nyẹn àwọn ọmọ Gani á pokùnso náà kò dáa
tẹ́ bá ti lọ bẹ̀ rọra fókọ̀sì kan tẹ́ wá ṣe ẹ yẹ ṣe fídíò kẹyẹ gbé àwọn mọ́tò síta ẹ máa ṣó Hilux ṣó G-Wagon ṣó kí lorúkọ mọ́tò ẹ wo Ọmọlúkà ni mo jẹ́jọ́ ọlá a tún máa pàdé níjẹ̀rò ibẹ̀ tún máa tọ́ flọ́la ẹ pàdé mi bẹ́ẹ̀ rẹ́rẹ́ tún máa rún rẹ́rẹ́ máa rún rẹ́rẹ́ rún rẹ́rẹ́ rún rẹ́rẹ́ rún rẹ́rẹ́ máa rún lọ́la níjẹ̀rò a tún lọ ẹ pàdé wa bẹ́ẹ̀ ẹ̀yin jẹ́ ẹ lọ bẹ́ẹ̀ bí it's not a matter of mouth gbogbo àwọn tó wà ní OPC Oòduà People's Congress tó wà lẹ́yìn Gani gbogbo wọn ti sá tán pátápátá mo lè fi kan búra ẹgbẹ́ Gani gan mọ̀ pé kan ṣe wọ́n àwọn ọmọ wọn ti sá tán ó kàn ń ṣagídí ni kò lè sọ jáde àwọn ọmọ OPC ti sá tán ẹ wá wò wọn náà ìbáwá là ń gba kinní wọn dání tá à ń gba gbogbo NIN wọn tá à ń ṣe gbogbo ẹ tá à ń gba application wọn ó kílẹ̀ wọ́n ti tó gbogbo àwọn ọmọ wọn ti tán kò sẹ́nibọ́dì lẹ́yìn ẹ̀ omi ti gbẹ lẹ́yìn ẹja Gani omi ti gbẹ lẹ́yìn ẹja Gani kò sí kankan ẹ lọ ṣẹ́rí èmi mo fẹ́ràn láti bọ̀wọ̀ fágbà àmọ̀ràn tí mo ti mú wá mo ti fún yín rí ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ bá fẹ́ràn Gani Adams ẹni kó padà kó lọ trace ibi tó ti ṣe mistake níjọ́ tó ń bẹ̀rẹ̀ sí ní bá Sunday Igboho jà tó ń pè lórúkọ ọjọ́ ìlú tí ń ṣàṣìṣe bọ̀ ẹni tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí èèyàn kì í bá a jà ó wà ní Bíbélì nígbà tí ẹnìkan gbéra tó lóun fẹ́ lọ bá àwọn ọmọ Ísírẹ́lì jà lóun fẹ́ lọ fi wọ́n rẹ́ Ọlọ́run wá dúró sọ́nà tó ń rún àwọn angẹ́lì sómi ọ̀yà lọ dènà ẹ̀sìn yẹn ó kó lílù bọ́ píàpíà ẹ̀sìn ó yá rìn ẹ̀sìn kọ ẹ̀sìn ò lọ gbàdí lílù yẹn pọ̀ jù tó gbọ́ ìdá pé máa bẹ́ orí ẹ̀ lé ní ìwọ̀ ẹ̀sìn yẹn làwọn Ọlọ́run là lóhùn ẹ̀sìn làwọn olè olówó mi ṣé mo ṣe báyìí sí ẹ lánàá ní bí ṣe báyìí sí ẹ lánàá òwò wájú ní wo nǹkan tó wà wájú ìdá ńlá rè é ìgbà yẹn ló ṣe wàá la ojú tó wá rí pé òótọ́ mọ̀ ni ó wá sọ ṣubú lulẹ̀ ó wá sọ Ọlọ́run kí ni kí n ṣe Ọlọ́run ní lọ sí ibi tó ń lọ yẹn kàkà kó o fi wọ́n bú lọ súre fún wọn lẹ́rẹ̀ẹ́méje torí àwọn ẹni àyànfẹ́ mi ni wọ́n ẹni àyànfẹ́ mi ni wọ́n lọ fi wọ́n lọ súre fún wọn lẹ́ẹ̀méje ìyẹn fi hàn pé ẹni tí Ọlọ́run bá yọ́nú sí tọ́lọ́run fẹ́ tọkàntọkàn èèyàn ò kì í bá a jà má bá a jà o má bá a bínú ẹ̀nà Ọlọ́run bá ti ṣe tiẹ̀ èdú bá jà o ẹ̀nà Ọlọ́run bá ti ṣe tiẹ̀ èdú bá jà o rábẹ́ Ọlọ́run nífẹ̀ẹ́ Sunday Igboho má bá a jà gbà fún tó bá tẹ̀ wá jẹ́ kó tẹ̀ ṣe bálabàlà tó ṣe tí ó jẹ́ pé irọ́ ló ń pa ò lè ṣèdájọ́ ẹ̀ fílẹ̀ fún Olódùmarè Ọlọ́run tó pé mo ń sọ mò ń tún sọ gbogbo eléyìí tí Sọmọ Adéyẹmọ ń ṣe kì í ṣoògùn ló jẹ́ mo lè bẹ́ tiẹ̀ kì í ṣọṣẹ́ kì í ṣoògùn kì í ṣàwúre kì í ṣe eléyìí tó wẹ̀ lóru kì í ṣe eléyìí tó wẹ̀ lọ́sàn-án gangan kì í ṣe eléyìí tó bùnmu kì í ṣe eléyìí tó gbéfò kì í ṣe eléyìí tó gbérìn kì í ṣe eléyìí tó sẹ́ sára kì í ṣe òun ló jẹ́ tọ́lẹ̀ gbọ́ lẹ́nu nìyẹn Ọlọ́run Olódùmarè Olódùmarè ni ó yan Ìgbòho fẹ́ ni àwọn kan wà ló jẹ́ pé oògùn ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn tó bá ṣògùn sára tó dọ́dọ̀ wọn wọ́n wẹ̀ wọ́n jí wọn èlèkìlẹ̀ lè ṣe sára kò tọ́ ló gbọ́ yẹn wọ́n á mọ̀ pẹ́lú iye oògùn ló ṣe ṣùgbọ́n kò síbi tó máa Adéyẹmọ dé ó ń gba ìbò ní gbogbo ibi tó bá lọ ń gba yìí jáde ń bẹ̀ ni ìgbà ọ̀sà tó bá kọ ẹnìkan gba Ọmọlúkà ló wà lẹ́yìn bẹ́ẹ̀ ni inú mi dùn pé mo mọ̀ ẹ́ lóye Sunday ọmọ Adéyẹmọ ayọ̀ mi kún pé mo nírú ẹ mo ti polóyè ọmọ Adéyẹmọ lè ní ṣé ní 21 àbí 20 jẹ́ kí n wo déètì yẹn ẹ̀yin tèmi ẹ bá mi kọ́ 20 lè ní àbí 20 ni mo ti pe olóyè lè ní ẹ ló bá lúgálúgá ó ti pe jáde sọ̀rọ̀ inú mi dùn bí ọmọ ìyá jọ ìfọ kí ni mo ń lé kiri kí ni mo tún wà kí ni mo tún wà Ìgbòho ṣàbàbà ọṣọ́ọ̀sì ọ̀fíọ́ mi ì tí màá lọ máa practice bọ́n ṣe ń porúkọ yẹn ọṣọ́ọ̀sì
màá lọ máa practice mo ṣàmọ̀ pé ọ̀sìn ọba ló ń jẹ́ ọ̀sìn ọ̀ṣọ́ security ẹ̀ṣọ́ ọ̀sìn ó lè jẹ́ ẹ̀ṣọ́ ọ̀sìn ni wọ́n dà pé títí tó di ọ̀ṣọ́ ọ̀sìn ó possible ṣùgbọ́n màá ṣèwádìí ẹ̀ torí nínú èdè Yorùbá ẹ̀ṣọ́ ni àwọn tó ń wà care of security ọba ọ̀sìn ọba ló jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ṣọ́ ọ̀sìn ó lè jẹ́ òun di ọ̀ṣọ́ ọ̀sìn yẹn ọ̀sìn ọba ló ń jẹ́ ọ̀sìn ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ̀ ń wò mí gan báyìí ẹ̀ mọ̀ ọba ló ń jẹ́ ọ̀sìn ní ilẹ̀ Yorùbá tẹ́ bá ti ń gbọ́ ọ̀sìn ọba ló ń jẹ́ bẹ́ẹ̀ o ọba ló ń jẹ́ ọ̀sìn ọba ló ń jẹ́ ọwá àwọn nǹkan tó ń pe ọba nílẹ̀ Yorùbá ni ọba tí tẹ́ bá ń gbọ́ ọwá tẹ́ ń gbọ́ ọlọ́fin tẹ́ ń gbọ́ ọ̀sìn àwọn ọba ni wọ́n ń pè bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá tẹ́ bá ti wá ń gbọ́ ọ̀ṣọ́ ọ̀sìn yẹn ó mì pé ẹni tó jẹ́ security fún ọba ló ní ṣe so òun lọba máa ń rán tó máa ń dáàbò bo gbogbo ilẹ̀ Yorùbá ó olóyè ọmọdé yẹn mọ èmi tó o bá pè Òṣùpá ní ọjọ́ ìwúyè ẹ kẹ́mi ò bá rọ́ṣùpá pè ní mi ò rí Pàṣọ pè àwa Ondo state á pè Wàsíù Ọ̀yọ́ state tó o ti wá àwọn á pè Pàṣọ Èkìtì state lọ́dọ̀ bàbá Èkìtì òun á pè Ṣínà Peter àwọn Ògùn state níbi tí wọ́n wà wọ́n á pè Òbẹ́ ní sọ pé Òbẹ́ sèré Òbẹ́ àwọn Èkó àwọn á pè mẹ́gà pé àwọn ẹ̀hẹ́ ó ti yẹ kí wọ́n pè é so àwa ìlú ẹkùn àtàwa àwa àtúnpè kí lórúkọ ilé tó máa Davido àtúnpè ṣé rọjò ìwúyè olóyè Sunday ọmọdé ẹmọ ọjọ́ ìwúyè yìí ó máa nípa ẹlòmíì máa travel kúrò láyé ẹjọ́ náà aláyé sùn òun abínú alóhùn gbọ̀run lọ àwa ti bẹ̀rẹ̀ ìmúra èmi ti bẹ̀rẹ̀ mo ti múra ìwúyè yìí abọ́lọ́rọ̀ kìí ṣe kìjì àbáni abọ́lọ́rọ̀ ṣe kìjì làwà èmi ti múra mo ti múra ìwúyè yàrá mo ti múra ìwúyè ọ̀ṣọ́ọ̀sì of Yorùbá land èmi ti múra ìwúyè anyway kò jù bẹ́ẹ̀ lọ́mọ lúkà ni mò ń jẹ́ ẹ bá mi pín program ẹ jẹ́ wò mí nínú YouTube ẹ bá mi pín ojú òní tí ìyẹn wọ́n tẹ́ fi pín kò ní pa yín ẹ ní fi gbọ́mọ sí rere lẹ́mọ̀ fi ṣe ẹ jẹ́ wò mí nínú TikTok mi ẹ bá mi pín ẹ like ẹ ṣe fún gift tẹ fún mi kò ní ju báyìí lọ́mọ lúkà ni mò ń jẹ́ I'm not here to disgrace or to embarrass or to anybody no wá sọ òtítọ́ ní ẹ̀dẹ̀ mọ̀ pé òtítọ́ ọ̀rọ̀ máa ń kúrò ó máa dàbí ìgbà tó ríyàn fín ni bó ṣe máa ń rí nìyẹn ṣàtúnṣe ọ̀nà ẹ padà sójú ọ̀nà òtítọ́ ojú ọ̀nà tó yẹ kó tọ̀ padà síbẹ̀ trace ibi tó ti ṣe mistake kó padà síbẹ̀ kò sí tó fi ṣèyàn ó dáa kó gba ìtìjú kékeré kó wá gba iyì ńlá lẹ́yìn ẹ̀ ju pé kó wá máa ti inú àṣedénú àṣìṣe lọ ọmọ lónìí jẹun kò ní bàjẹ́ fún yín àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin ẹ pàdé mi ní ìjìnlẹ̀ lọ́la tọ́lọ́run bá bless ẹ o lè sẹ́ndì owó òkè fèrè epo sí mọ́tò wọ́n ti sọ wọ́n ní 200,000 ni wọ́n fún wa èmi ò gba 200,000 o mi ò gbà o sẹ́ndì owó sí mi kì í fi epo sí mọ́tò mo lọ jèrò Jésù Olúwa wa àmín.